Mo kí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho nílùú London èní ní 30th of December 2024. Bàbá a tún rí yín báyìí lákọ̀ọ́kọ́ bí ẹ bá ń ṣe ń wọlé kí ni nǹkan tẹ máa ń rò pẹ̀lú ìran Yorùbá pẹ̀lú àwọn ìran tẹ bá pàdé lórí flight àti irú ẹ̀yà wo ni wọ́n, torí pé ẹ̀yin ráyè wọlé sílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fẹ́ jápa nígbà tí orílẹ̀-èdè wa dẹ̀ ní nǹkan tí kò jẹ́ ká jápa. Ẹ bá wa bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń rò náà ni pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣàánú wa tí ìlú wa náà ṣe fẹ́ rí báyìí, orílẹ̀-èdè Yorùbá ṣe máa rí báyìí, because àwọn pípé tẹ bá wo gbèsè ayé wọn àwọn náà lè kún náà jọ 200 years àlùfáà wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ohun tó máa ń dùn mí jù ni pé gbogbo nǹkan ọrọ̀ ajé tí èèyàn lè fi tún lù ṣe tí àlàáfíà lè fi fún àwọn ọmọ onílù gbogbo ẹ̀mí rẹ lórílẹ̀ rà. Bọ̀dà àwọn tó jó lórí wa wọn ò jẹ́ ká ní àǹfààní, wọn ò lówó ṣe kán lò àpò ara wọn nìkan náà ń lò sí àtàwọn ọmọ wọn máa ń jẹ́ kọ́tọ́ máa ń bà mí nínú jẹ́ púpọ̀ gan. Gbogbo nǹkan la ní àwọn púpọ̀ ìgbìmọ̀ ní nǹkan kan tó wà wọn ò ní anything. So ọmọ tí bá ń bọ̀ báyìí tí bá kàn wọ̀ nínú wa ìrìnà kan mú yàn sẹ́nu pé ọ̀rọ̀ lọ́wọ́ àwọn kan iná wọn ò fẹ́ gbé security wà everything wà òkè gbogbo nǹkan yìí làwọn ò ní. Tá a bá níná ní àárín tí àwọn àmọ̀sọ̀ pọ́lọ̀ ń ṣe wọn múná lọ. So gbogbo nǹkan yẹn àwọn púpọ̀ wọn máa wò wá bí àwọn ẹranko. Wọ́n bá rí wa báyìí tó bá ti dá wà sílẹ̀ tó bá ti ẹ̀rọ ọmọ Nàìjíríà báyìí wọ́n mọ̀ pé àwọn ẹranko àwọn tó ń nírò ní àwọn dìgẹ̀rẹ̀ táwọn olórí wọn kàn ní ẹ̀mọ́ nǹkan wáyà wọ́n máa ń jẹ́ nǹkan bànújẹ́ fún ẹ gidigidi gan. Pọ́lọ̀ ń sàánú ọkọ̀ sàánú. Ṣé Germany àti UK ṣé wọ́n ní nǹkan ta ní nílẹ̀ Yorùbá? Wọ́n ní làkàkì. Àtibílẹ̀ ẹjọ́ mẹ́ta yìí ni president Germany lọ́lọ́ sign agreement pẹ̀lú Nàìjíríà fún àwọn ọmọ ara gas lọ́wọ́ ẹ wo orúkọ wa wọ́n fẹ́ àwọn ara gas lọ́wọ́ ti lu àti ìkáwọ̀ dẹ̀ dà àwọn àtàdẹ̀ ní gáàsì yẹn tá a ní gbogbo nǹkan yẹn àdẹ̀wà òkè. So ẹ wo orúkọ wa ẹ kọ́lọ̀ ń sànú wa. Ẹ ṣe gan ni bàbá wa náà nìyẹn tí wọ́n tún wọlé wá kí àwọn ọmọ Yorùbá ní ìlú UK lẹ́ẹ̀kan sí tí a bá wo background yẹn a rí pé èyí ni 30 December 2024.